tí ọ̀nà bá dí ẹ rí pé ní tí mò ń sọ fún wa jù nìyẹn. Oògùn àìsàn tó pọ̀ àti kó síbí, a dẹ̀ ti fún yín lóògùn àìsàn tó ti pọ̀ lọ, ṣùgbọ́n àìsàn kọ́ ló ń ṣe ẹlòmíì, owó ni àìsàn tí ń ṣe ẹlòmíì, gbèsè tẹ́lòmíì jẹ ní òjò oorun sùn hypertension bá wọlé. Ẹ wò ẹ lọ wá èpo ọ̀bọ̀, ẹ̀gún kó kúnná, ẹ kú dáadáa, ẹ wá wá ìsasùn tàbí apẹ gbé lérí iná, wọ́n fọ́lọ́n bó rẹ̀ dán o. Tẹ́ bá ti gbé lérí iná, ẹ wá wá àgbọn bíi 3 àbí 4 tó bá lómi, ẹ gba omi rẹ̀, ẹ bá ti ń fọ inú apẹ yẹn ni ẹ gbà sí, ẹ gbé lórí iná. Ẹ jẹ́ kí apẹ yẹn kó jẹ́ apẹ tó nínú kékeré díẹ̀. Tẹ́ bá ti wá da omi àgbọn yẹn sínú ẹ̀, èpo ọ̀bọ̀ tẹ́ ẹ ti lọ tó ti di bí powder yẹn, ẹ wá máa dà sí, ẹ máa rò ó gẹ́gẹ́ bí ìgbà tá a bá ń ro àmàlà. Èpo ọ̀bọ̀ yẹn, èpo ọ̀bọ̀ nìkan, èpo ọ̀bọ̀ nìkan, ẹ rò bí ìgbà tá a bá ń ro àmàlà. Lẹ́yìn ìgbà yẹn wá wá ọṣẹ dúdú tàbọ́ṣẹ Ghana tàbọ́ṣẹ òyìnbó, ẹni ọṣẹ tó bá wù ọ́, ẹ dà sí kẹ́ ẹ rò papọ̀ kẹ́ ẹ fi yí kó fi gan. Tó bá ti le dáadáa tó ṣe é bùwẹ̀, àdúrà yín ti gbà, ẹ lọ gbé pamọ́. Látijọ́ kejì ẹ fi sínú kànkàn, ẹ máa wẹ̀. Nígbà tó bẹ wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan, ìwọ náà ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó dúpẹ́ tó bá ń wẹ̀ lọ́sàn-án lóru, omi àgbọn ló fi mí ṣe àtọ̀ṣẹ dúdú. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ lọ sí ọjà tó bá máa ń kún, táwọn èrò máa ń pọ̀ mẹ́ dáadáa. Tẹ́ ẹ bá ti dé ọjà yẹn, ẹ lọ ra ewédú tá a mọ̀ sí ewé ọ̀yọ́. Ṣé ẹ mọ̀ pé ewé tó lágbára ni? Màá mọ̀rọ̀ débẹ̀ níjọ́ mi. Ẹ wá mú ewédú yẹn tá a mọ̀ sí ọ̀yọ́ yẹn, ẹ gé gbòǹgbò ìdí rẹ̀ àti yèpẹ̀, ẹ gé dànù. Ẹ wá mú ewédú tó pọ̀ yẹn, tẹ́ ẹ gé yẹn tó pọ̀ yẹn, tí ò sí gbòǹgbò díẹ̀ níbẹ̀, gbogbo ìdí rẹ̀ ò gbọdọ̀ sí níbẹ̀, ẹ dà sí inú apẹ. Tẹ́ ẹ bá ti dà nú apẹ, àfà, ẹ wá odidi ìgbín kan, ẹ fi lé, ẹ tún kó ewédú lé lórí. Ìgbín ààyè ni o, ìgbín tó bá tóbi dáadáa. Ẹ tún kó ewédú lé lórí, ẹ fò dídí atare kan kún, ẹ jó. Tẹ́ ẹ bá jó tán, ẹ pò mọ́ṣẹ́, ẹ mú díẹ̀ níbẹ̀, ẹ dà sínú oyin, kẹ́ máa la láràárọ̀ láì tí sọ̀rọ̀ sí yàn. Ẹ máa sọ ní tẹ́ ẹ bá ń fẹ́ fọ́lọ́run. Ó tún dáa fún ìṣẹ́gun. Àgbélépọ̀tà ni. Àwọn èèyàn máa yọ́nú sí ọ ni. Téèyàn bá ní ìkórìíra lára, táwọn èèyàn fẹ́ràn, táwọn kọjá níwájú rẹ̀ báyìí, táwọn tó lọ rajà níbòmíì, ẹni kó try rẹ̀ o. Ewédú, ìgbín àti odidi atare kan, kó jó papọ̀, kó pò dà kan mọ́ṣẹ́, kó dà kan sínú oyin, kó máa la. Yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wàláhì, yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ má fi ṣeré. Tí mo ṣe sọ fún yín, ìní kẹ́ ẹ ṣiṣẹ́. Àánú Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run ó jẹ́ kó bá yín. Ìfẹ́ kọ́rọ̀ mi ọ̀pọ̀ jù báyìí lọ. Tó bá di ọ̀la, ẹ tún jẹ́ ká pàdé. Àánú Ọlọ́run, àránṣẹ́ Ọlọ́run ó jẹ́ kó mú báyìí o. Nọ́mbà mi is 08037199363. 08037199363. Mo kí wa wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.